rere bàbá mi Núrẹ́nì Àtàndá ẹ kú ọdún. Ẹ má bínú pé mo fẹ́ forúkọ pé yín, wọ́n ti lọ́mọ lọ tó pérí bàbá Aláàjì Núrẹ́nì Ọláwálé Àtàndá. Àtàndá sọ́ọ̀rì pé mo wà lọ́dọ̀ ọmọ ló ní wọ́n máa kí ọ̀pọ̀ ọdún. Ọláwálé Abdulhafiz ló lànà kò mí, òun ló gbé mi lóhùn sókè lóde tòní. Ó ní wọ́n mọ̀ kìdìkì òun, èjìká òun, bàbá rere tó mọ yìí ọmọ. Ó ń pẹ́ bàbá mi orí ajé ẹ̀pẹ́ nílé ayé o. Ẹ dàgbà ẹ dògo lágbára wa ìlú ọba bísú ọmọ bá wá jí iná tán kò ní jó yín lẹ́nu títí ayé. Àgbórákòrò ní ti ìgbín, àgbórákòrò ní ti ìran alábàáhùn. Ọmọ rí yín bá nínú àláfíà ara, kẹ́ ẹ fọwọ́ pa ewu, kẹ́ ẹ ferigi ìjòbì lágbára Olódùmarè ọba tó ní ẹ mọ̀ ló sẹ̀mí ayé. Ọmọ Àjàó sọ́dílé àwọn bàbá rẹ̀, ọmọ Jariogun nílé mọ̀kún arogun yàkọ̀ àgbò. Tìmùtìmù ọ̀nà ní alábàárà ńlẹ̀ yìí, igúnnugún ọ̀nà ní onídìrí rárá, elédìdì tẹ́rí kò ná ní aláriwo. Ọmọ Ajísọ̀ọ̀sán nìyẹn o. Àtàndá ọmọ Ajísọ̀ọ̀sán nìyẹn, àjífọ̀jọ́ gbogbo dára bíi egbin. Ọmọ tìmí àgbálẹ̀ ọlọ́fà àti dídán, tìmí àgbálẹ̀ ọlọ́fà àti rẹ̀rùn, tìmí àgbálẹ̀ ọlọ́fà kan àtàdákú ràn gbọ̀ndàn. Ọmọ arúgbàdò làdúlẹ̀ mi ń jẹ́, ọmọ arún gúgúrú wọlé ẹ̀dẹ́ kò ní rẹ̀ ní dẹ́dẹ́ ká mọ́ lè délé ẹ̀dẹ́. Òkè tìmí láàgbọ́dọ̀ ọ̀gùn wọn lọ rẹ̀mí kò rẹ̀mí wọn ò dàgbà léèlé. Ọmọ ọlọ́fà kan ṣoṣo tí ì sọ, ẹ̀yin lọmọ ọlọ́fà kan ṣoṣo tí ì sọ. Bàbá yìí ló fọfà kan pé èèyàn mẹ́fà lójú ogun, lẹ́ni ìkeje ṣe ló bá dákú ràn gbọ̀ndàn. Wọ́n ní mọ̀wulẹ̀ dákú o, mọ̀wulẹ̀ dákú délé olóròyìn nílé yín. Ẹ̀sọ́ kò yí nìyí, ọmọ àgbà tí ń ya àrùn ọ̀tẹ̀. Ìkòyí ọ̀rọ̀gùn àbọ̀ ọ̀rọ̀gùn ogun tó lọ. Wọ́n lọ́gùn àjàgbẹ̀yìn ní múlẹ̀ Olúkòyí wù mí gbé ogun ojoojúmọ́ ti múlẹ̀ bàbá yín sú mi lọ. Bàbá mi Núrẹ́nì Àtàndá ẹ kú ọdún, ẹ mọ̀ sá mọ́dúnmọ́dún lágbára Olódùmarè ọba. Ọmọ mọ́jọ yan Ọládàkúnjẹ́ mọ fèsì lọ. Wọ́n ní kíkí olóbùúrò yàtọ̀ sí tẹyẹkẹyẹ nínú igbó. Bí kòwé bá ti ń ké, ẹyẹkẹyẹ kan kò lè ké mọ́tò rásẹ̀ Olódùmarè ọba ni. Àjọkẹ́ Akéwì lè mí ń jẹ́ o. Èmi bíbí Lákì Àjọkẹ́, ọmọ kékeré ọ̀hún tó ní bàǹtẹ̀ ọ̀rọ̀. Ó dìjọ́ mi ọjọ́ olóore.